nítorí ó ti ń dọ̀rọ̀ déédéé. Ìyá mi, àṣà àti ìṣe, ẹ bá mi dá sí ọ̀rọ̀ yìí, mo fẹ́ kẹ́ bá mi dá sí nítorí obìnrin lẹ́yìn náà. Kí lẹ rí sí ọ̀rọ̀ fídíò tí a play yẹn? Ẹ ṣeun ni ìyá mi, mo kí gbogbo àwa tí a wà lórí ìkànnì yìí wípé a kú ètò lónìí. Mo kí gbogbo àwa tí a jẹ́ ọmọ káàárọ̀ òjíire, gbogbo ọmọ káàárọ̀ òjíire àtàtà ní orígun mẹ́rin àgbáyé wípé a kú ètò àsìkò ọ̀rọ̀ ìlú. Gẹ́gẹ́ bí ohun tí àwọn ìyá wa náà ti sọ sẹ́yìn ní orí fọ́nrán wa tí wọ́n fún wa tí a gbọ́ tán, tí ẹ bá rí wọ́n sọ wípé ọ̀rọ̀ ẹnu jẹ́ kí a máa ṣọ́ra wa, nítorí pé tí ẹ bá ṣàkíyèsí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nínú fọ́nrán yẹn, kò sí ẹnìkan tó ṣe àwọn nǹkan tí wọ́n ń sọ tó ń ṣẹlẹ̀ yẹn, tó bí kò ṣe pé àwọn gan fúnra ara wọn ni wọ́n wá ń ṣe nǹkan yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn èpè tí wọ́n wá ṣẹ́ yẹn, ẹ ti wá rí wípé ó ti wá di elépè fúnra ara ẹ̀, ó wá forí gbé èpè ara ẹ̀. Àti wípé bàbá wa Ìgbòho Òòṣà àti bàbá wa Professor Banky Akíntóyè, ẹ rí wípé púpọ̀ wa náà láti ṣètò lórí rẹ̀ wípé àwọn bàbá yìí kí ni nǹkan tí wọ́n ṣe gan, kí ni wọ́n rà ní ìgbà wọn tó fi wá le tó léyìí, tó fi wá di wípé èpè òun ni ó wá kàn. Àti wípé Yorùbá bọ̀ wá ní kí a má ṣe fibi ṣú olóore wa, kí a má sì jẹ́ wípé àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ sí Yorùbá kó má ṣe mọ́ wa lára, wípé Yorùbá òun ni asọ̀rọ̀ àná di bá mi ìmọ̀ni lọ́wọ́ ojúmọ́ tó mọ́. Nítorí wípé tí a bá wá wo àwọn nǹkan tí àwọn ìyá wa Onítìrí èyí tí wọ́n ń ṣe ní orí ìkànnì Ṣó Yẹ Kó Rí Bẹ́ẹ̀. Ìyá wọn ni o, ìyá wọn Onítìrí ni o, ìyá wọn Onítìrí tí wọ́n ń ṣe lórí ìkànnì Ṣó Yẹ Kó Rí Bẹ́ẹ̀, gbogbo wa la mọ̀ wípé ó kù díẹ̀ káàtó. Kò sí ìwà ọmọlúàbí kan bó ti wò ó kéré mọ́ nínú ọ̀rọ̀ wọn ni, nínú ìṣe wọn àbí nínú àwọn ìwà tí wọ́n ń hù. Ṣùgbọ́n ká dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, a dúpẹ́ fún bàbá wa Ìgbòho Òòṣà wípé ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, ẹ̀mí wọn ò lọ sí, ẹ̀mí àwọn méjì tó dẹ̀ lọ sí náà lọ́jọ́ yẹn, kí Ọlọ́run ọba kó bá fi yẹ̀pẹ̀ aburú kúrò lójú wọn, kí Ọlọ́run bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́, nítorí pé ìṣẹ̀lẹ̀ yẹn ó jẹ́ ohun tí ó ṣe ni láàánú. Tí a bá tẹ̀ ẹ̀rọ ti gbogbo nǹkan ní orí ìjàngbara yìí, kí a rántí ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Nítorí pé tó bá yẹ pé ọ̀rọ̀ yìí náà ó wá ju bó ṣe wà yìí náà lọ, bí a ṣe gbàgbé wọn náà nìyẹn o. Ó ti wá di wípé ta ni wọ́n, kí ni wọ́n ṣe gan, ta ni bàbá náà, ìyẹn náà odidi bàbá tó jẹ́ pé wọ́n kẹ́kọ̀ọ́, wọ́n gboyè, wọ́n bí àwọn ọmọ alálùbáríkà. Ṣùgbọ́n a ti sọ ṣáájú náà pé ká dúpẹ́, wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú. Ọ̀pọ̀ èèyàn ní òtẹ̀ wá wo ibi tá wà, ká máa dúpẹ́ ni, nítorí pé ṣe ń gbọ́ wọn báyìí, torí ẹ wò ó yé pè ní torí tọ́lọ́run ọba. À ń gbọ́ wọn. Ẹ ń distract, ẹ ń disturb kìíní. Ṣe ń gbọ́ wọn. À ń gbọ́ wọn. Ṣé ń gbọ́ lórí YouTube, Facebook, ṣé ń gbọ́? Èmi ń gbọ́ báyìí o. Ṣé ń gbọ́ mi? Yorùbá wù yín gbọ́ yín, mi ò bẹ́ẹ̀ wọ YouTube ń gbọ́ yín o. Mo dúpẹ́ túlétúlé. Mo dẹ̀ ń sọ̀rọ̀ sókè o. Sísà Yorùbá wù yìí, ṣé ń gbọ́ mi ń bẹ̀ yẹn? À ń gbọ́, èmi ń gbọ́ wọn báyìí. Mo ń gbọ́ ládàá kílẹ̀. Wọ́n tún ti mute yín bíbá. YouTube ó ń sọ̀rọ̀, gbogbo àwọn èèyàn gbọ́ nǹkan tẹ́ ń sọ, ẹ jẹ́ máa bẹ́tò lọ. Mo sọ pé àwọn ohun tí bàbá wa Professor Banky Akíntóyè tí wọ́n ti ṣe, kò sí nǹkan kan tí wọ́n ṣe tí a lè wá sọ wípé a mọ̀ wọ́n mọ́. Tí ẹ bá nígbàgbé wípé ní orí ìkànnì arábìnrin Ṣó Yẹ Kó Rí Bẹ́ẹ̀ kan náà nígbà yẹn, àwọn náà lọ mú arákùnrin bàbá Bánkọ́lé wá nígbà yẹn, tí wọ́n fojú sókè tó ń gbà á wípé ẹni tó bá ti lè sọ wípé Yorùbá nation lòun wà fún, òun á sọ
èmi wà lórí ìyẹn ní ọjọ́ yẹn mo wà lábẹ́ àwọn tó ń kọ́mẹ́ǹtì ń bẹ̀ torí èmi náà máa ń tẹ̀lé nígbà yẹn dáadáa wípé tó bá ti lè jẹ́ wípé orúkọ Yorùbá nation lẹ́nu yẹn ṣàtìmú sẹ́nu òun á tẹ̀lé àwa ń kọ́mẹ́ǹtì nígbà àkáǹtì mi tó jẹ́ pé Facebook méjì ló ti block wọ́n ń kọ́mẹ́ǹtì nígbà wípé bàbá Ìgbòho ṣà á máa lè gbàgbé wọn bẹ́ẹ̀ yẹn kátẹ̀ wá sọ wípé amúyàn wá lè ní lóòótọ́ a lè sọ wípé torí pé wọ́n ti mú wọn ṣùgbọ́n a dúpẹ́ wípé ẹ̀mí wọn ò lọ sí ṣùgbọ́n yẹn wá ní pé ká wá gbàgbé wọn síbẹ̀ ká wá nítorí pé àti rẹ́lòmíì tó ní òun fẹ́ tẹ̀síwájú ìwà ọ̀dàlẹ̀ nìyẹn àti ìwà aláìmoore. lọ́jọ́ yẹn ó sọ wípé ìlú ẹbí ẹ̀ ló ṣoore fún ìran ẹ̀ ló ṣoore fún gbogbo ìran Yorùbá ni wọ́n ṣoore fún. sáré àwọn èèyàn ńláńlá àwọn tó lágbára jàǹkànjàǹkàn la ní ní ilẹ̀ káàárọ̀ òjíire mélòó nínú wọn ni wọ́n fara jì bí bàbá wa Ìgbòho ṣe jáde tí wọ́n jáde tán ẹni tó jẹ́ pé ẹni ọlá ni ẹni iyì ni kì í ṣe wípé wọ́n ṣẹ̀ ń wá owó tó fẹ́ fi ra gàrí agolo kan tí wọ́n fẹ́ mu ṣébi ló ń pa wọ́n ni ebi ò pa wọ́n ẹni ọlá ni wọ́n ẹni iyì ni wọ́n àkàìmọye àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n ní ju bàbá wa Ìgbòho ṣàgán lọ tó jẹ́ wípé wọ́n ní oògùn débi tí wọ́n ní tó ṣùgbọ́n wọn ò dá wa lóhùn bí àrọ̀ ni wọ́n tẹ̀ gbọ́ wa tó sì wà ní ilẹ̀ káàárọ̀ òjíire bí a ṣe ń sọ̀rọ̀ yìí ẹni tó wá jáde tó dún wọ́n jáde tán kì í ṣe pé wọ́n jáde tí wọ́n kù sílé wọ́n jáde tán wípé àwọn rẹ́dì pátápátá ni ẹ̀yin gbogbo wa náà la rí lórí social media bí àwọn èèyàn ṣe tẹ̀lé wọn ta ló mọ̀ wípé títẹ̀lé táwọn èèyàn tẹ̀lé ìjayà gan ló yẹ ká máa pè wọ́n àwọn gangan ní ìjayà fún àwọn location 9 ìjayà ọmọ Yorùbá ní ìjayà bẹ́ẹ̀ ni gbogbo àwọn bí èrò ṣe tẹ̀lé wọn ló ba àwọn location 9 lẹ́rù wípé níbo lè ẹni ti jáde wá o ẹ máa gbà wá o òun ni wọ́n fi gbé àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé yẹn a sì mọ̀ wípé wọ́n ní bí kú ilé ò bá pa ni tòde ò lè pa ni ejò lọ́wọ́ nú ni ṣùgbọ́n a ṣáà dúpẹ́ a ní gbogbo ọ̀nà a ní ká máa dúpẹ́ ni wípé ẹ̀mí wọn sì wà láyé ó wà láàyè pẹ̀lú bàbá wa tó yẹ pé wọ́n á dàgbà wọ́n á dògbó ni wọ́n á fọwọ́ parí. àmì àṣẹ bá wa ṣàmì yẹn bá wa ṣàmì. àmín àmín. wọ́n á dàgbà wọ́n á dògbó wọ́n á fọwọ́ pawú wọ́n á dẹ̀ forí jóbi. àmín ikú òní wọn gbéṣe lọ́wọ́ tí a wà yìí nígbà tí orílẹ̀-èdè bá sì máa wá sí ìmúṣẹ nínú ọlá nínú àlàáfíà àìkú baálẹ̀ ọ̀rọ̀ ibẹ̀ láti bá gbogbo wa pẹ̀lú àṣẹ ìdìbò. ẹ jẹ́ kí a máa tẹ̀síwájú nínú ìrìn àjò tí à ń rìn yìí nítorí pé irú nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí kò lè ṣaláì má wáyé wọ́n ní bí ojú ẹni bá máa là á rí ìyọnu òun ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí kò lè ṣaláì má ṣẹlẹ̀ bí èèyàn bá máa ṣoríire láyé ó máa kù sí ibì kan àwọn kankan àwọn nǹkan mi wà tó pé a máa yọjú tó jẹ́ pé ìṣòro díẹ̀díẹ̀ báyìí a máa yọjú ṣùgbọ́n èèyàn á borí ìṣòro ni. agbára náà. àwọn nǹkan tó ń dojú kọ ìrìn àjò yìí àá borí rẹ̀ lọ́jọ́ kan. nítorí pé nígbà tí orílẹ̀-èdè náà bá máa dúró inú wa á dùn á kọrin ọpẹ́ á kọrin ìyìn. ṣùgbọ́n ní ti àwọn tí Onítìrí nǹkan tí mo kàn fẹ́ fi sọ fún ọ ni pé gbogbo àwọn tí wọ́n sọ wípé àwọn fẹ́ gba ìtẹ́rìm ìjọba fìdí ẹ àbí adelé àbí ìkọ̀kan tí wọ́n pè wọ́n kí wọ́n jẹ́ lọ ṣọ́ra wọn kí wọ́n fọwọ́ wọn síbi tí wọ́n gbé. sísà mi kò nídìí kọ́ ṣọ́ra wọn o kí ló tẹ fẹ́ dá wọn dúró ẹ jẹ́ kó lọ ẹ jẹ́ ó ṣe é ṣe kọ́ ní blueprint báwo lẹ ṣe ń ṣe mọ̀ bóyá wọn ò ní blueprint lọ́wọ́ ẹ fi wọ́n sílẹ̀ jẹ́ ọ lọ. òkè kàn gbà á gẹ́gẹ́ bí kọ̀tẹ́ ti sọ kàn lọ gbà á inú wa gan á dùn náà ni àjọ gbé àsíá sókè ní lẹ́lẹ́lẹ́. àwọn tí wọ́n fẹ́ lọ fún interim kí lẹ fíù Yorùbá Wuyì kí lẹ fíù ṣé kọ́. ṣe rí àwọn tó fẹ́ lọ fún interim èmi ò fẹ́ kí àwọn èèyàn dá wọn lẹ́kùn o. ṣe rí èmi fẹ́ kẹ́ fojú underrate blueprint tí wọ́n ní lọ́wọ́. bẹ́ẹ̀ni. ẹ má kà fọ àmọ́ tí wọ́n ní lọ́wọ́. bẹ́ẹ̀ni. wọ́n ti ṣe reclamation. wọ́n ti ṣe declaration. wọ́n ti ṣe sangalamation wọ́n ti fẹ́ galamation bóyá menstruation ló kù tó fẹ́ lọ ṣe. àti sangalamation. ẹ jẹ́ kí wọ́n lọ ṣe. bẹ́ẹ̀ni. ṣé wọ́n lọ ṣe ẹ̀wà gan-in nation níjọ́ kìíní àná
ọlọ́pàá rù wọn lọ ìyá wọn dẹ̀ bọ́ta ó ní kò jẹ́jẹ́ ní ó ní kì í ṣe tuntun ẹ̀ṣẹ̀ máa múyàn wọn ẹ̀ṣẹ̀ máa ṣàyẹ̀yàn fún treason Ọlọ́run ò ní jẹ́ kí ẹni tó gọ̀ kó gbọ́n kí ẹni tó gbọ́n kó lè bá ẹni máa tún jẹ bí iṣu. Bẹ́ẹ̀ni. Ìyá can easily keep her children away from all this reclamation, menstruation. She can easily keep her children away from it. And àwọn ọmọ kan kó máa fi wọ́n gbogbo. Olórin kan ní wọ́n lọ́mọ wọn gọ̀. Wọ́n ní tí ò bá ti kú. Kí ni ó pa ọmọ ọgọ̀ tí ó bá ṣe pagọ̀ náà? Ẹ̀dá mi máa ṣe mí ní ṣùgọ́ mùtágọ̀ ń pa. Ẹ jẹ́ kó lọ ra reclamation. Ní mo ṣe ṣọ́ọ̀bù mo post kí ni ọ̀sọ́ YouTube mi ní àárọ̀ yìí. Wọ́n sẹ́yìn ìgbọ̀wọ́ kan sí mi. Ó ní ẹ̀yin ìyáwó ẹ̀yin bàbá òun òun kí yín o nínú Ọ̀ṣun rédíò lẹ́nìí ìyá tẹ́ńkà máa gbàdúrà àdúrà wọn ti gbà ó wọ́n tọ́ nínú Ọ̀ṣun rédíò lẹ́nìí wọ́n ní kí tani gómìnà Adeleke kó palẹ̀ mọ́ ẹrù ẹ̀ àwọn bọ̀ wá occupation bí occupation ó ṣàtẹ̀ ń sàn lọ ni wọ́n padà sàn wọnú omi òkun ìbọn àwọn bọ̀ aṣọ occupation ó wọ́n tọ́ nínú rédíò lẹ́nìí mo ní DJ YK tó ti múlẹ̀ ìyá tó ti jùlẹ̀ fáwọn ọmọ yìí torí Ọlọ́run ọba DJ YK múlẹ̀ ẹ má dúró ẹ má sáré wà láì mi ò lè dúró má sáré ọdún. Ibi tí condition Nàìjíríà délé ní ìṣẹ̀fọ́ wá múlẹ̀ fún pé Ọ̀ṣun rédíò wọ́n announce pé mo wà declamation wọ́n lè ní blueprint lọ́wọ́ bóyá yẹ́n tí wọ́n lọ ṣe ẹ̀wọ̀ tó lọ reclaim ẹ̀wà gan in nation bóyá wọn mú blueprint yẹn dání yellow print náà mú dání. Yorùbá wuyì wọ́n sọ ń gbà yẹn wọ́n mú dání. Òun náà lèmi ń sọ ipò bí wọ́n ṣe mistake wọ́n mú purple print náà mú dání jọ yẹn purple print náà mú dání bẹ̀tẹ̀ léyìí wọ́n máa mú blueprint yẹn dání Dàpọ̀ Abíọ́dún ti ń di ẹrù ẹ̀ Sanwó-Olú náà ti ń di ẹrù ẹ̀ Fáyọ̀ṣe àbí gbogbo wọn ti ń di ẹrù wọn Tọ̀tún tó ẹ̀jẹ̀ wọlé náà òun náà ti ń di ẹrù ẹ̀ even gan Tinubu gan torí tiwọn ní Tinubu ò ṣe tí wálé Tinubu wà ti bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn torí blueprint tí wọ́n ní lọ́wọ́ ní Tinubu ò ṣe tí bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ má dọmọdé lẹ́kun ní kọ́mọdé má dẹ́tẹ̀ tó bá ti lè dánú gbógbé bẹ́ẹ̀ni tó ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kí wọ́n lọ èmi ni wípé èpè is allowed tẹ́lifọ̀dé bá bá mi pé Yorùbá wuyì báwa announce kí wọ́n dá kọ́mọ Yorùbá dáwó á di pé a máa gbéra a máa sọ̀rọ̀ tí ò ṣe fúnra wa tó bá tí wọ́n bá ṣẹlẹ̀ tó bá ti reclamation bá ti sọ àwọn reclamation ni o mo fún wọn ní 24 hours lórí show mi màá ṣe show 24 hours fún wọn but now èmi ń gba ẹnu ọmọ Yorùbá àwọn ọmọ Yorùbá tàtà sọ̀rọ̀ ní báyìí pé Sunday Adisa Adéyẹmọ Ìgbòho Òòṣà kò mọ̀ nípa sagalamisọ tí wọ́n fẹ́ lọ ṣe o ìtẹ́rìmù wọn Sunday Adisa sọ pé àwọn ò mọ̀ nípa ìtẹ́rìmù wọn o mò ń gbẹnu bàbá jí Akíntóyè mò ń sọ pé bàbá Akíntóyè sọ pé àwọn ò mọ̀ nípa ìtẹ́rìmù DSS CSS BCC gbogbo yín bá wà ní pé mi ò lọ sí school Nigerian government bàbá Akíntóyè Professor Banji Akíntóyè wọ́n ní àwọn ò mọ̀ nípa interim government Yorùbá wuyì àti gbogbo àwọn olólùfẹ́ òdodo pátá mi ò lè sọ òtẹ́yìn bá mọ̀ pa ẹ̀ bá wa kọ sí comment section ẹ̀yin tẹ́ mọ̀ nípa declamation ẹ̀ bá wa kọ sí comment section èmi ò mọ̀ nípa ẹ̀ àwọn ìyá mi tí mo dẹ̀ ń wò yìí fún yìí bóyá ẹ̀yin mọ̀ pa ẹ̀ nípa interim. mi ìmọ̀ ń pa ẹ̀ etí lobìnrin fi ń gbọ́ ohun orò. Masbi Mr. Ima àṣà ti ṣe Dr. Sabi. Ọwọ́ wa rèé o. Yorùbá World Media mọ̀ ń pa ẹ̀. Mọ̀ ń pa ẹ̀. Mọ̀ ń pa ẹ̀. Mọ̀ ń pa ẹ̀ o èyí o. Mọ̀ ń pa ẹ̀ o. Mọ̀ ń pa ẹ̀. Ní blueprint lọ́wọ́. Ń ṣara wọn. Àwọn sójà tó rí bẹ́ẹ̀. Mo ń ka kọ́mẹ̀ntì lórí YouTube. Ẹnìkan kò sí sọ pé àwọn ò mọ̀ ń pa ẹ̀. Ó yẹ pé àwọn tó wà lórí YouTube yẹn. Àwọn tó mọ̀ ń pa ẹ̀ wà lórí YouTube. Àwọn mọ̀ ń pa ẹ̀. Bó ṣe mọ̀ ń pa ẹ̀ bá wa dáhùn. Bóyá ẹ mọ̀ ń pa ẹ̀ ṣé kò lọ àbí kò dúró ẹ jẹ́ ká mọ̀ ṣé kò lọ. Ẹ má ní ṣe kò lọ àbí kò dúró o. Kí wọ́n ṣe tó bá wù wọ́n. Wọ́n mi ò mọ̀ ń pa ẹ̀. Kò ní kọ́ má dá wọn dúró. Ẹ má dá wọn dúró. Èmi ò kàn mọ̀ ń pa ẹ̀ ní. So mi ò lè káwọ́ sẹ́yìn rojọ́ mi ìdẹ̀lẹ́ lágbo lọ́wọ́ mi lè wo time. Àti Síkírù ó ní no mọ̀ ń pa ẹ̀ o. Ẹ tí ò bá tún mọ̀ ń pa ẹ̀ bá wa sọ síbẹ̀. Torí ní kóòtù sí wọn aago mélòó ló ṣẹlẹ̀ aago mélòó náà débẹ̀. Mi ò lágbo lọ́wọ́ o. Oyèrìndé ṣe mọ̀ ń pa ẹ̀.
tẹ́ bá mọ̀ nǹkan jẹ́ ká mọ̀ jẹ́ ká Mr. gbọ́. Azeez Shakiru nìkan ni ò mọ̀ ń pa ẹ̀, àwọn tó kù lórí YouTube àwọn yẹn mọ̀ ń pa ẹ̀, èmi ò mọ̀ ń pa ẹ̀. So we are saying this publicly. Mr. Wálé ṣe mọ̀ ń pa ẹ̀, occupation ṣe mọ̀ ń pa ẹ̀. Reclamation àwọn ò mọ̀ ń pa ẹ̀ o. Àwa debunk pé àwa ò mọ̀ nípa ẹ̀. Ọmọ Yorùbá ni wọ́n. If they wọ́n ti náà wọn ò mọ̀ ń pa ẹ̀ o. No ti lọ o. No àwọn olódò lọ rẹpẹtẹ. Bẹ́ẹ̀ bá mọ̀ ń pẹ́ jẹ́ máa sọ ní ìsìn ká lè fi hàn wọ́n lọ́jọ́ mi pé ẹ wo àwọn olólùfẹ́ wa kò sí tó mọ̀ ń pa ẹ̀. Kò sí tó mọ̀ ń pa ẹ̀, mi ò mọ̀. Kò sọ pé wọ́n mọ̀ ń pa ẹ̀ o. Ẹ tó bá mọ̀ ń pa ẹ̀ jáde kọ́mẹ̀ntì pé ẹ̀ mọ̀ ń pa ẹ̀. Èmi ò mọ̀ ń pa ẹ̀ o. Fẹ́mi Bọ́lájí ọlọ́run ò mọ̀ ń pa ẹ̀. Fẹ́mi Bọ́lájí ó ní no a mọ̀ ń pa ẹ̀ o. So Mazeria I don't know. Masbi ló kó o mọ̀ ń pa ẹ̀, aṣọ òtí ẹ̀ lé Masbi. Ìwọ tó láyọ̀ yẹ kó fàyà lọ ni pé mo mọ̀ ń pa ẹ̀. Àwa ò mọ̀ ń pa ẹ̀. Ọlọ́run jẹ́ kéèyàn fàyà rọ̀lú ẹ̀. Ṣé ẹ gbọ́ voice note tí mo play lẹ́ẹ̀kan akáyín kan tó pera ẹ̀ ní tí ẹ fẹ́ dárúkọ ìjọba máa popular. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀, mo gbọ́ voice message yẹn, voice note yẹn mà. Lórí voice note yẹn mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Wọ́n ní màmá wọn sọ pé bàbá Bánjí Akíntólè olè ni. Akíntólè náà máa ń pè é. Ìjọba Akíntólè náà ń sọ. Bánjí Akíntólè wọ́n ní olè nìyẹn. Àwọn aláìlẹ́kọ̀ọ́. Àwọn tí wọ́n ti rẹ́ni bí wọn bọ́rọ̀ wọn ṣe máa ń rí nìyẹn. Nǹkan tí mo fẹ́ sọ ni pé ìjọ tí wọ́n ti ń announce pé bàbá Akíntólè jí owó, Sunday Igboho gba owó, a ti sọ fún wọn pé ẹ kó rìsíìtì jáde. Ẹ fún wọn ní rìsíìtì. Nígbà tí mo ṣe ṣó ń jọ̀wọ́, mo ní ṣó olè ní ṣó yẹ kó rí bẹ́ẹ̀. She is just pretending. Mi ò jẹ́ káwọn èèyàn bí pé rìsíìtì dà. Tí mo fi ń tẹ́lẹ̀ àwọn rìsíìtì lórí ṣó mi. Ló bá tán. Rìsíìtì time tó gbowó time tó wọ́wọ́ báǹkì ẹ̀ orúkọ tó fi gbà á mo ṣe gbẹ lórí ṣó mi. Ìyẹn ni àwọn tó wọ́n tẹ̀lé wọn mi fi máa wò pé àwọn tó tẹ̀lé wọn yìí ṣé ọpọlọ wọn ṣe ìṣiṣẹ́ àbí wọ́n ní ìkáwọ́ da ọpọlọ tó kúnbọ̀ fún ọ níládìípọ̀. Àbí ṣinkó. Ẹni bàbá gbowó a ní ẹ fún wa ní rìsíìtì. Èmi sọ pé ẹ̀yin gbowó mo dẹ̀ kó rìsíìtì jáde. And I have over 50K. I have over 100 copies of different receipts from different mama. I told you guys pé 11,000 ni àwọn tó wà Nàìjíríà sọ lóṣù fún ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ó bá tó bẹ̀ kó wá dìbọn kí ẹ̀. Ṣé ń gbọ́? Mo dẹ̀ show receipt. Mo show receipt. Ẹnìkan jẹ́ Modúpẹ́ Adéwálé ó ní no jọ nítorí Ọlọ́run bá mi change Modúpẹ́ Ọlá bá mi fi Modúpẹ́ Ọlá síwájú orúkọ ẹ̀ má fi Modúpẹ́ ẹnìkan sí ìjọ torí ẹ̀rù tó ẹ̀ ti báyìí mo rò pé Onitiri ni nígbà mo rí Modúpẹ́ máa fi Modúpẹ́ Ọlá sí ẹ bá fi Modúpẹ́ Ọlá Adéwálé ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn. So ibi tí ọ̀rọ̀ ń lọ let them tender the receipt tí bàbá Bánjí Akíntóyè fi gba owó àtòlóyè Sunday owó tó bá níye àbùkù kan bẹ́ẹ̀ ni àwọn ọmọ Yorùbá kan rẹ́dí àti sanwó yẹn padà if truly wọ́n lè provide ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá lè provide ẹ̀ definitely wọ́n ti ní dementia bẹ́ẹ̀ ni ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ọmọ live in illusion àwọn kan láyé tàwa ń sin wọ́n ti live in 2050 bẹ́ẹ̀ ni so bóyá báwọn táwọn náà live nìyẹn we don't know and we don't even know bóyá mò ń wòyá yẹn bóyá ṣé wọ́n gbádùn dáadáa. Mi ò rò pa àlàáfíà tó. Because ọ̀rọ̀ èní acclamation náà gbẹdẹgbẹ ọlọ́wọ́ jésù kí ni. Ẹ jọ Yorùbáwùyí mo tún fẹ́ béèrè question kan ẹ má bínú ẹ̀yin lẹ wà ní US pẹ̀lú ẹ̀ tó rọ́ ní US ló wà. Mi wọ́n fi tó wà gbogbo kí lèmi wà. Ẹ má ti ẹ̀ gbọ́ ṣé ẹ mọ̀ pé nígbà tí èmi pẹ̀lú yín tìgbà tí mo wá sí US níjọ́sí náà nígbà tá a máa fi ṣe àríra ní kí ló ṣe ń porúkọ ẹ̀. Màmí ẹ ní sùúrù Masbi sọ níbi only I have more than 500 receipts of those nuisance collecting money in the name of Sunday Igboho 500 receipts. Àìbáwò bàbá mi mo gbé fún ẹ. Mo ń gbọ́ yín mà. Ṣé rí báyìí mo ní èmi pẹ̀lú yín àjọ dúró níwájú UN àyàfọ́tò àbá àyàfọ́tò. Àyàfọ́tò mà. Àríra àbí so àìmọye èèyàn tèmi dẹ̀ ti rí a lọ sí Italy náà mo yà mọ fọ́tò pẹ̀lú ọmọ Yorùbá ń bẹ̀ o. Bẹ́ẹ̀ lọ nínú àárọ̀ àwọn èèyàn kiri ta ló ti rí Modúpẹ́ Onítìrí ńgbà tá a jọ bẹ̀rẹ̀ yìí tó ti bá a dúró tó ya fọ́tò. Èmi rí wọn lórí ìjìnlẹ̀ máa kọ̀ sí ń jọ wò. Àyín lójú ṣe mọ̀ pé mi pẹ̀lú àfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ báyìí àfẹmọ́ra ta ló ti rí kọjọ dúró báyìí kọjọ ya fọ́tò ta ló ti rí Modúpẹ́ Onítìrí ta ló ti rí
so bóyá tó tẹ̀sí ẹ̀ ń bá sọ̀rọ̀ gan bóyá àdẹ̀rọ̀ ọmọ ẹbí ẹ̀ kan kó jáde kó lọ́mọ wa ni. sẹ́yìn kan lè ra afẹ́fẹ́ ni. àmọ́ àrùn ẹbí bóyá kúdà ayé àti ẹ̀ ni tóra àti rẹ̀ tó bá ya fọ́tò ni ẹrú tí ẹ̀ ń bá èmi o bóyá kúdà ayé ni àti rẹ̀ tó bá ya fọ́tò tó bá sọ pé òun rè àbí nígbà ẹ ti rìnnà pàdé ẹ̀ rí nítorí kò yé mi. àwọn èèyàn kan náà ti rí ní 93. wọ́n rí ń bo. ní 93. Lúkọ̀ onídùúrú is a ghost. 93. She is a ghost. ìgbà tó ń ṣe election Abíọ́lá ń gbà ẹ̀ náà relax. Relax náà nìyẹn. Ìgbà tí ó contest ní 2015 o. Okay. Ó contest as Lagos State Governor ní 2015. Bẹ́ẹ̀ni. Okay. Wọ́n dẹ̀ ròyìn pé wọ́n ló jẹ gbèsè gan o. Sísà ni wọ́n ló jẹ gbèsè gan. Ẹ lọ wo profile ẹ̀ ó wà ń bẹ̀ ó ṣe campaign fún gómìnà. Bẹ́ẹ̀ni wọ́n ló jẹ gbèsè gan wọ́n ní gbèsè yẹn ló lè lọ sí Amẹ́ríkà. Ìgbà yẹn gan ó wálé ó ní Ọlọ́run lójú kóun wálé wájẹ gómìnà Lagos State kóun wá tún Lagos State ṣe. Ọlọ́run yìí náà lọ́sẹ̀ tó gbogbo ẹ̀ sí náà. Ọlọ́run yìí náà ni Ọlọ́run mo dúpẹ́ Onítìrí òun ló máa ń tì káàkiri. Ọlọ́run á ṣàánú ẹ wò ẹ ṣe gan-an. ẹ ṣeun gan ìyá mi. Ọlọ́run ẹlẹ́dàá bá mi wà pẹ̀lú yín àfẹ́ gbà yín lásìkò tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn ìyànjú wo ẹ wá bá wa fún àwọn obìnrin pàtàkì àwọn obìnrin olóríire ẹ bá wa dárúkọ díẹ̀ nínú wọn kẹ́ wá bá wa fún wọn ní ìgbìyànjú pé kó tẹ̀síwájú kó má jẹ́ kí nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí kó domi tútù sí wọn ní ọkàn ìyẹn ìyá mi Yorùbáwùyí ẹ bá mi dárúkọ Yorùbá àwọn obìnrin díẹ̀ tẹ́ mọ̀ nínú struggle wa yìí o tá a jẹ́ mídíà tẹ́ mọ̀ yìí pé akúnjú ọ̀nà akáṣò tá a dúró tán kí ẹ wá bá mi ṣe kí ni kí ẹ wá bá mi fún wọn ní àwọn tí ẹgbọ́n àìmọye obìnrin náà tó wà tí wọn ò gbójú jáde tó dẹ̀ wà nínú struggle yìí irú yèyé kúkù ẹ máa bá mi táìpẹ̀ irú yèyé kúkù kí ló ṣe máa ń pè ìyá yìí náà obìnrin Èkó màmá Èkó ọ̀sán náà àìdàtọ̀ máa ń porúkọ wọn ọmọ ìyá yẹn wà ń bẹ tó ń ṣiṣẹ́ takuntakun ẹ má kó bàjẹ́ kó sú wọn olórí Èkó ẹ ṣe ẹ má jẹ́ kó sú wọn kó má yẹ kó rẹ̀ wọ́n ẹ bá wa bá wọn sọ̀rọ̀ kẹ́ ẹ dárúkọ wọn kẹ́ ẹ dẹ̀ bá wa kí wọn kò gbọ́dọ̀ sú wọn kò gbọ́dọ̀ rẹ̀ wọ́n o Yorùbá nation struggle kúrò ń bẹ̀ dẹ̀ sọ pé torí pé ẹnìkan ti wọlé àbọ̀wọ̀n ilé lóṣèlú ti ṣe àwa dákẹ́ ó tì o ọ̀wọ́n kan ti ẹ̀ jubiléètì níbì kan lénìí bóyá lánàá náà mo dẹ̀ tún rí tọ́ ni wọ́n ń ṣe pé wọ́n lọ pínwó ọ̀wọ́n lọ ṣe gbá a sì ń bọ̀ ń bẹ̀ yẹn bóyá jọ Sunday la máa yanjú yẹn eléyìí afẹ́dúpẹ́ lọ́wọ́ òun obìnrin wa ni ẹ bá ń gbóhùn sókè Yorùbáwùyí. Ṣẹ́rí ẹ̀yin àwa obìnrin pátápátá bẹ́ẹ̀ ni mi ò ní lè dárúkọ. bẹ́ẹ̀ ni yèyé dára. tí n bá ní kí n máa dárúkọ lẹ́yìn kọ̀ọ̀kan á dàbẹ̀ ni pé a ṣe ojúṣàájú. Ìwọ nínú Yorùbá nation struggle tó ń wò mí ó mọ́ra ẹ ó mọ ìhà tó kọ sí Yorùbá nation struggle bóyá Yorùbá nation struggle ò ń ṣe torí kinní kan bóyá Yorùbá nation struggle ò ń ṣe torí ìdí kan àbí ìdí kejì tàbí ò ń jà fún omi ilẹ̀ ìwọ mọ̀ èmi mọ̀ oníkùn ló mọ̀ọ́kà tá a bá yọ àmọ́ gbogbo wa la mọ ìdí tàbí ṣe struggle yìí mo wá fi gbọ́ Ọlọ́run ọba tó ní ayé tó ní ọ̀run mo fi kí gbogbo àwọn obìnrin pátá mo wá sọ pé ẹ má ẹ̀ka rìlẹ́ǹtì o. àwọn obìnrin rẹ. màmí ẹ já kí gbogbo obìnrin pátá ẹni tí náà àtẹná bá tọ́ sí tábà ń ka tàbá tí àdá fún ó ti mọ̀ pé náà àtẹná ló máa gbà. bẹ́ẹ̀ni. onítàbá tí àdá ò ní jẹ Ọlọ́run ní gbèsè kò ní gba iná àtẹná. gbogbo àwọn obìnrin pátá mo kí wa ẹni tó máa wà lùjọ́ náà ó máa ṣiṣẹ́ ni ẹni tó máa wọná lò ní wọná lọ́fẹ̀ẹ́ òun náà máa ṣiṣẹ́ náà ni. ṣe rí àwa tóbìnrin tá a dìde wípé à ń ṣe kíní torí tọlọ́run torí léèdè wa torí pé a fẹ́ òmìnira fún ìlú wa a fẹ́ kí àwọn ọmọ wa fẹ́ ká mú ọ̀jà wa ká sùn kó le. tá a bá ti dẹ́ tẹ́lẹ̀ ẹ jẹ́ àdìde ká mú ọ̀jà yẹn ká sùn kó le you know why nítorí àwọn obìnrin burúkú. Àwọn obìnrin dáadáa ẹ jẹ́ ká dòdò pé èpè ló máa fi ń wo èpè.
gbogbo wọn kọ́ ni sùúrù ṣe tó dà. ẹ má bínú ẹjọba ṣe rí àwọn obìnrin sẹ́yìn bá mọ̀ ẹ̀yin tẹ́ ẹ wà ní orí ìkànnì wa ẹ máa bá wa táìpẹ̀ síbẹ̀ kẹ́ ẹ máa kí wọn lórí ibẹ̀ yẹn ẹ máa bá wa táìpẹ̀ gbogbo àwọn obìnrin tẹ́ bá mọ̀ masbi mo rí ọwọ́ ẹ máa bá wa tá orúkọ wọn ẹ máa bá wa dárúkọ wọn síbẹ̀ ẹ máa kí wọn ó yá à ń gbọ́ yín. masbi so ẹ̀yin obìnrin yàgò ká ní fún ìyá àjìyà ká ní Dr. Sabi ká ní àṣà àti ìṣe ká ní ìṣọlá kò gbọdọ̀ kú àwọn obìnrin ẹlẹ́hàá ṣe rí pé ewu fún ẹlẹ́hàá tó daṣọ bojú ẹlẹ́hàá tó daṣọ bojú wọ́n dìde tí ẹlẹ́hàá bá ń bọ́ inú mi máa ń dùn wọn ò gbé religion wọ̀ Yorùbá nation is not about religion Ọlọ́run sọ pé if Ọlọ́run is sọ pé in your religion language what about other religions. So Yoruba nation will not be based on religious something. Ben. We are here for all the religions. Even what to say anything, Yoruba nation is for you. So àwa obìnrin gidi ẹ jẹ́ fún ọjà wa nítorí àwọn obìnrin tí ò dá ẹ jẹ́ kó yé wọn wípé èpè náà máa fi ń wo èpè. Báwo dẹ̀ tó bẹ tó bẹ̀. Ẹ̀ẹ́dẹ̀pọ̀ tó wá o torí tí yín ti ń yẹ̀. 5,000 washing, 20 places, Latin stream, thinking can washing, 92 washing, 1 washing. Ìyá mi, àní lẹ́ni, nígbà tẹ́lẹ̀ kan wọ́n ẹ jẹ́ kí n lọ mo bá dórí kíní 3 hours èèyàn 32 ló ń wò wọ́n. 3 hours kéré ìyá mi, wọ́n lo wákàtí méje. Àní lẹ́ni lórí 3 hours mo rí èèyàn 32 tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á ti tó 3,000 wọ́n èèyàn ti ń já sí wọ́n ti ń gbọ́n. Yóò ti sọ bẹ̀yẹ di ilé gan ni ibẹ̀ ni wọ́n ń sùn. Ṣebí àwọn tí wọ́n kọ́ receipt fẹ́ mi receipt mi ń show àwọn tí wọ́n kọ́ receipt yẹn fún mi àwọn tí wọ́n ń tẹ̀lé wọn tẹ́lẹ̀ ni. Ìyá yẹn pè mí ó ní Yorùbáwùyí ìyá yẹn ń sunkún wọ́n náà mọ́mì kí ló dé ó ní ó wá sẹ́ni profile tó máa fi ń wò mí fún mi profile ọkùnrin ló máa fi ń wò mí. Ó lóun ni mo máa ń bú ní gbogbo ìgbà pé tí máa ń bú pé ìyá láyà ẹ nínú kan kìnìún kan ó ní wọ́n ti sọ fáwọn nínú platform pé àgàgà Yorùbáwùyí yẹn o ẹ máa wò ẹ máa dọ̀dọ̀ ó ní àwọn òun máa ń fẹ́ kọ́ ní wá bú mi kó máa distract mi ni ó ní àmọ́ tó bá ti ń gbé wá báyìí mo máa ju fóònù ni ìyá láyà èmi àti ìyá ẹlẹgbẹ́ gbogbo tí mo profile ẹ̀ ó ní jẹ́ mo mọ̀ pé òun ti lọ bí 70 years. Mọ́nì màmí kí ló tẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀ ó ní kò tiẹ̀ yé òun ìyá yìí ló wá send receipt sí mi olóko send receipt sí mi. Later láìmọ̀ èèyàn náà send receipt sí mi. Ṣé kí bọ́lá sọ àwọn èèyàn dà? Ṣùgbọ́n àwa obìnrin gidi ẹ̀jẹ̀ fún ọjà wa. Tó bá yá wọn á ṣe 10 hours show wọn á rí nobody washing. That's right. Ká bá ní kàdákẹ́ ká fún wèrè nílẹ̀ kó ṣe òkú yẹ òun ò ní jẹ́ àgbádùn ládùúgbò. Ẹ̀yìn wọn á bùjá mọ́tò lọ́wọ́. Ẹ jẹ́ ká dìde ká gbóhùn wa sókè. Ká dìde ẹni tó bá lè sọ̀rọ̀ nínú struggle yẹn ẹ máa wò wọ́n. Ayé kọ́ di 0 washing. Orí wọn á straight. Nínú platform àwọn kan tó ń share fídíò wọn sínú platform for what? Bẹ́ẹ̀ni ó yẹ kó máa delete. Lèmi sọ pé mi ò lè ṣàdmin. Tí mo bá dá platform múlẹ̀ tí mo bá dá platform múlẹ̀ ìwọ tó bá share fídíò èpè sínú platform mi màá ṣá ẹ ní blọọkì wàá gbé pè ẹ lọ síwájú mi. Ẹjọ́ ẹ̀ràn blọọkì mi ò sí pé mo ti ṣá ẹ nìyẹn. So àwa ò ṣe èpè dé àdúrà dé la fẹ́ ṣe. Mo rí fídíò kan náà tí ìyá kan sọ tó ń tìtì lẹ́nìí tí ìyá kan sọ pé olóyè Sunday Igboho pé ọ̀tá ẹ̀ wọ́n máa wo òkú ẹ̀ wá láti kú tọrọ mi. Ó tún sọ tẹ̀sẹ̀ lè wípé fáwọn ọmọ ẹ̀. Ó tún sọ tẹ̀sẹ̀ lè wípé bóun ṣe wà yìí o tóun bá ráyè o àfikún pa ọ̀tá olóyè Sunday Igboho. Wọ́n ṣe máa ń ṣọmọ tiẹ̀ náà nìyẹn. Mo rí fídíò yẹn ó wà lọ́wọ́ mi. Ọlọ́ọ̀ máa bá a ṣàṣẹ sí i. Ó pè sórí ṣóòkú tí ẹ kó rí bẹ́ẹ̀ ló ti sọ̀rọ̀ yẹn. Èèyàn kan ló wà analyse lọ́wọ́ tí mo wá rí. Ìyá ìsọdẹ bíi pé ó mọ Sunday Igboho ó mọ ìyá tó bí nínú. Ó ní 2 years péré ni olóyè Sunday Igboho gbà lọ́wọ́ àkọ́bí òun. Ó lóun ti ń gbé Ìbàdàn tí wọ́n tó bí Sunday Igboho. Ilé ò bá pani tòde ò lè pani. Ẹ ṣeun. Ó
Ọlọ́run tí òun ti wà ní Ìbàdàn kó tó bí Sunday Igboho ó dárúkọ gbogbo everything tó mọ̀ ìbá Sunday Igboho ó ní bó ṣe wà ní kóhun pa ni. bó ṣe máa pọ̀ ọmọ ẹ̀ nìyẹn ó ń ṣàlàyé bó ṣe máa pọ̀ ọmọ ẹ̀ ni. kò sí wàhálà ó ní òkú ọmọ òun máa padà gbé sẹ́yìn mọ́tò wàá bá òun lé ni. ẹni tó wá jẹ́ abiyamọ tòótọ́ lọ́kùnrin lóbìnrin tẹwà lórí ìkànnì yìí ẹ bá wa sọ̀rọ̀ ẹyọ kan sínú ayé àwọn ọmọ ìyá yẹn. Ìyá tẹ bá ń gbọ́ mi kò sí mọ̀ pé má fi fake profile wò mí tẹ bá ń gbọ́ mi a máa ṣe iṣẹ́ a máa rí picture yín a máa gbé síta tẹ bá ń gbẹ́nu wo kọ́ńkọ́ń àwọn kan mọ̀ ohun yín àwọn kan mọ̀ yín a máa gbé picture yín àti ohun yín yẹn síta ní àṣẹ Èdùmàrè àwọn ọmọ yín àwọn ọmọ ní ẹ̀yọ́ bá wù yìí tó má ti bú ẹ má dá wọn lóhùn tó bá ti sọ kíni kan ìwé àwọn pípù yìí ẹ jẹ́ ká máa gbé wọn síta sọ ọmọ èmi àti yín ò ní fẹ́yàwó nídìí yẹn. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kí èmi àti yín tá bá ti rí bí àwọn píkṣọ̀ bẹ́ẹ̀ ìyàwó òun bẹ́ẹ̀ yẹn ká máa gbé síta ọmọ èmi àti yín ò ní fọkọ nídìí yẹn. àmín. tá bá wà ní patí tá bá wíwẹ́ ní bẹ́ẹ̀ tàbá àwọn ọmọ ẹ̀ ká yẹra fún wọn àwọn ẹtì di adẹ́tẹ̀. torí irú ìyá yẹn kò lè bí ọmọ gidi. bẹ́ẹ̀ni tó sọ pé ẹgbẹ́ Sunday Igboho nìyẹn ó lè ọmọ yẹn ò lè jẹ́ nǹkan kan nínú ayé nítorí pé kó jẹ́ nǹkan ni kò ní jáde sọ nǹkan bẹ́ẹ̀ yẹn. kì í ṣe ló fa ìbínú ẹ̀tanú. eléyìí tí wọ́n kọjá ẹ̀tanú I don't even know what to call wàá sẹ́ni kí nìyẹn sí kẹ́ wò ó òun á pa ní sẹ́ olódì ẹ̀ máa rí wálé ni wọ́n máa gbé kíní kan ó lè ní ọmọ ìyá ẹ̀ ó lè sọ pé ọmọ ìyá ẹ̀ èmi ń sọ fún láti lẹ̀ pé kí wọ́n tó múlẹ̀ Sunday Igboho tó yẹ kó rí bí àti Onitiri wọ́n mọ̀ nípa ẹ̀. wọ́n kò tètè gbójú síta ni wọ́n mẹ́sọ̀ pé múlẹ̀ Sunday Igboho wọ́n wá fẹ́ wá káwọn wá kó fi wọ́n pẹ̀lú ìmá sọ wọ́n fẹ́ fi ara wọn rọ́pò. wọ́n mọ̀ nípa ẹ̀. ṣe bí torí ẹ̀ ló ṣe ń ṣe nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ni pé ó ti mọ̀ pé bàbá Akíntóyè òun ò lè rí tújẹ ó bìlí pé Sunday Igboho is not that intelligent ó bìlí pé wọn kò kàwé kò dẹ̀ mọ̀ pé western education ń pọlọpọlọ. ó ń dà láàmú ẹ kò mọ̀ pé Sunday Igboho ó ní PhD lórí ọgbọ́n àti òye tí Ọlọ́run fi rán. so ó fẹ́ ní bàbá sẹ́yìn kó mú Sunday Igboho kó fẹ́rẹ̀ ṣe nọ́mbà kó fi Sunday Igboho sẹ́yìn ni. ó lè dagboru. so ẹni yẹn tó sọ̀rọ̀ yẹn a sì máa gbé kíní yẹn fún ẹ máa pílì ẹ̀. ẹ máa pílì ẹ̀ after abẹ́yẹ Sunday abẹ́yẹ Sunday ẹ máa pílì ẹ̀ gbogbo àwọn gbogbo èèyàn kan wá kó wá bá wa wo show yẹn kó ní ká kú lè bá a sọ ẹ má bu ìyá yẹn o ìyá tó sọ̀rọ̀ yẹn máa pílì voice ẹ̀ ẹ má bu o àfọlọ́run bá bẹ̀ yín àwọn ọmọ ẹ̀ ní ẹ sọ̀rọ̀ sínú ayé àwọn ọmọ ẹ̀ ẹ̀ tó bá ní picture ìyá yẹn ẹ send ẹ̀ sí wa àti àsìkò yìí announce ẹ send picture ìyá yẹn sí wa tí mo gbé tó bá máa wò wá àwọn ọmọ ẹ̀ lórí comment section àwọn ọmọ ẹ̀ ní ẹ máa rọ òjò ọ̀rọ̀ sínú ayé wọn torí èèyàn kan ló bí Sunday Igboho àwọn tó wá jẹ́ abiyamọ ní ká wá sún ọjà wa lórí ayé Sunday Igboho ká máa wá sọ̀rọ̀ sínú ayé Sunday Igboho náà bàbá yìí fẹ́ kó rí fún Sunday Igboho ká máa sọ pé báyìí kò ṣe rí fún Sunday Igboho ìyá yẹn àwọn ọmọ ẹ̀ bó ṣe máa rí fún wọn ká sọ̀rọ̀ sínú ayé wọn náà àwọn obìnrin yẹn ká fún ọjà wa o iṣẹ́ abiyamọ ti dé ìyá Sunday kan ló bí Sunday mọ́ Sunday ti dọ́mọ ayé kí ìyá Sunday Igboho lọ jókòó màmá làwọn kan jókòó àwọn kan ṣe ọlọ́kọ̀ Sunday Igboho wá sáyé ni ọmọ tí wọ́n bí lẹ́ni ó pàdé tó bí Sunday Igboho gbogbo wa ká fún ọjà wa ìwọ tó máa gbọ́ àṣẹ wàásùkọ̀lá látùkì kọ́dùrì làwà yìí ẹ̀fọn tó bá mọ̀ pé máa fà lórí ayé Sunday Igboho wípé ọ̀rọ̀ tí ìyàdúpọ̀ Onitiri sọ the first day ó kọ́ dé bó ti wí kó rí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ mo rí òkè lọ ẹ máa sọ pé ọ̀rọ̀ tí ìyá Onitiri sọ the first day tó dé wípé ìgbà nígbà tí wọ́n kúrò Sunday Igboho olólọ́nu sàrẹ́ ní straight ẹ máa fi tọrọ pé ohun tó sọ yẹn ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni àṣẹ ti gùn ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ má dákẹ́ ẹ rúbọ pa wọ́n ni ẹ jáde ìdẹ̀yìn obìnrin iṣẹ́ abiyamọ ti dé ẹ ṣeun. ẹ ṣeun mo dúpẹ́ Yorùbáwùyí Ọlọ́run á bá mi ṣe dáadáa fún yín ojú òní tì yín gbogbo ibi tí àwọn ọmọ yín náà bá dé wọn máa rí aláàánú ní agbára ti Ọlọ́run bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ní kọ́ lágbára Ọlọ́run ẹ tẹ́ máa ṣẹ̀ tí ò ní dáríjì yín ìṣẹ̀lẹ̀ mà ní ìṣẹ́ ìyá mi
wà nídàálẹ̀ ni ní agbára ti Ọlọ́run àti ẹ máa kéré oko délé àtọ́jú owó àtèrè báyìí lẹ máa kó délé láṣẹ Ọlọ́run ẹni kó sọ̀rọ̀ bí èmi o ní agbára ti Ọlọ́run ẹ̀dẹ̀ ní tẹnugbó bí ọwọ́ gbogbo àwọn tó bá sọ pé ẹ wà ní dé bá tó bá sọ pé ẹ ní délé lẹ ní dé bá lágbára Ọlọ́run. àṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀ tó bá ní gbogbo wa tí ẹ̀ ń wò wá pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá àtàwa Yorùbá World Media tó bá láàní dé bá wọn nílẹ̀ Yorùbá nítorí ọmọkùnrin yìí tí mò ń sọ yìí tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí kódà ó tún sọ wípé àìmọye ẹni tí ò ní dé tó ẹ pé máa kú sọ́jọ́ ni. àmọ́ bá sàárè ẹ̀ lé ní ọmọ náwó sàárè ẹ̀ fún wa ni. ẹ wo trend tó wà nínú wọn ẹ wo ta ló gbé ọ̀rọ̀ yìí àwọn tá a wà níta la gbé ọ̀rọ̀ yìí kẹ́ tó mọ̀ ẹ̀yin kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí láìfù yín tó lẹ́mọ̀ pé normal láìfù ni. ìyá mi ojú òní tì yín o ẹ ṣe àdúpẹ́ Ọlọ́run á bá mi dúpẹ́ fún yín. ṣé ẹ nífẹ̀ẹ́ mi ni mi ò máa rí kọ́mẹ́ǹtì àmì o ṣé ẹ nífẹ̀ẹ́ mi lórí YouTube. ẹ máa bá wa ṣe àmì bá ṣe ń ṣòro tó bá ṣe ń ṣàdúrà fún Yorùbáwùyí yẹn ẹ máa ṣe àmì àṣẹ gbogbo kan bá a ṣe fẹ́ kó rí fún yín bẹ́ẹ̀ ló ṣe máa rí fún wa ní agbára ti Ọlọ́run. Dr. Zabby ẹ bá mi kí Yorùbáwùyí kí a lè jẹ́ kí wọ́n lọ túnú torí fẹ́ẹ̀ tásìkò táwọn náà máa túnú ní orílẹ̀-èdè US ibi tó wà. Dr. Zabby. Borokini là ń gbé o. Borokini là ń gbé. Wọ́n tiẹ̀ sọ wípé wọ́n ń wá àdírẹ́sì ilé iṣẹ́ ẹ̀dẹ̀ ti rí wọn ṣé wọ́n ti wá mọ́lọ́pàá wá ṣé wọ́n ti kọ lẹ́tà wá torí wọ́n ní wọ́n ń wá àdírẹ́sì àwọn òpònú ayéràdà àwọn security wọn lọ sọ́lùdé ni àwọn security wà lọ́lùdé. Yorùbáwùyí á kí yín o. àwa náà kí ẹ káàbọ̀. ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa o. à ń ṣe kò ní já sásán lágbára lọ́wọ́ Ọlọ́run. Àmín. Gbogbo ìta bá fojú ọwọ́ ṣe ànífẹ́ ẹ̀yin ọwọ́ ìdánù lágbára lọ́wọ́ Ọlọ́run. Yorùbá nation no going back ní agbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà a máa jọ gbégbá ọpẹ́ ni. Àmín àṣẹ o. Gbogbo ẹni tó lè fẹ́ Ọlọ́run fẹ́ fà wá sẹ́yìn àwa fà wọ́n lé Ọlọ́run lọ́wọ́ àwa ọmọ ìpè láti ṣẹ́. Bọ̀dé Ọlọ́run tó ní kí àṣírí náà kó máa túbọ̀ tú délẹ̀ ni. A túbọ̀ máa tú délẹ̀. A máa lè rí rere wa gbà. A máa lè ṣe àṣeyọrí ní agbára lọ́wọ́ Ọlọ́run. Yorùbáwùyí á kí yín gan ni o. Ẹ ṣe wa nírógun àkóbá wa àdẹ̀nírógun àdábá o. Gbogbo bí ọ̀tá bọ́n ṣe ń lọ́gun tán ń pètè pèrò lọ́tún lọ́sì àwa la máa borí o. Ẹ ṣe gan ni pé ẹ darapọ̀ mọ́ wa ní orí ètò lọ́jọ́ títí òní. God bless you. Àwẹ̀ náà tí gbogbo wa tá à ń gbà àtàwa tá a gbàwẹ̀ àtàwa tí a gbàwẹ̀ ẹ̀yin tí àwa tá à ń jọ̀sán àtàwa tí a jọ̀sán àjọ àwa gbà Ọlọ́run ní fi eléyìí ṣe àṣemọ wa ní ìfara lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé gan ni Yorùbáwùyí. God bless you. Salaam alaikum. ẹ ṣeun ìyá wa ẹ ṣeun Yorùbáwùyí ẹ ṣeun gbogbo ẹ̀yin obìnrin wa ẹ lọ pè pàdé kẹ́ ṣe pàdé o ó dọwọ́ yín o. ó dọwọ́ Ọlọ́run. ó dọwọ́ Ọlọ́run. ọlọ́run ìrànlọ́wọ́ àtìlẹ́yìn yín. ẹ ṣé Yorùbáwùyí. sísá mi àṣà. Yorùbáwùyí. Ó yá ẹ fẹ́ play fídíò kan. Ó yá ẹ bá wa gbé Yorùbá ó yá ẹ play fídíò tẹ́ fẹ́ play. ó mọ̀ pé kámẹ́rà tí wàá ṣì ń ó mọ̀ pé kámẹ́rà tí wàá ṣì ń píkì wọn ẹ mọ̀ páwọn ní tètè mọ̀ èmi náà máa mójú yẹ screen wọn kúrò but studio tètè mójú yẹ kúrò ẹ máa wòran. Oh God, ó fẹ́ tí ń rin Yorùbá rin ó fẹ́ ìwú ló fẹ́. èmi sẹ́ni sí. tọ ẹ̀yin náà ni ẹbí wa ẹ̀yin náà ẹ fi pọn wá tá a fi dàgbà tá a fi lè gbé nǹkan rere ṣe láyé àtọmọdé àtàgbà àti head of state àti ẹni tí ó jẹ́ senator àti the MP ẹ̀yin lẹ bí wa ẹ̀yin lẹ pọn wá gbogbo ẹni tó wà lórílẹ̀-èdè alàyè pátápátá ẹ̀yin lẹ bí wa ẹ̀yin lẹ pọn wá gbogbo iṣẹ́ ní àṣálẹ́ yìí bẹ́ẹ̀ ṣe mú ètò wá láti fi pọ́n àwọn ìyá wa lé adúpẹ́ lọ́wọ́ yín o àwa fi gbogbo ètò sí ọwọ́ àwọn ìyá wa níbikíbi táwà lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin ìyá tẹ́ jẹ́ olórí wa nílẹ̀ Yorùbá tó kò ní bàjẹ́ ní agbára ṣe Ọlọ́run ó dọwọ́ yín ẹ má ro gbogbo àwọn àṣìṣe tó wà nílẹ̀ ẹ mọ̀ wípé ẹ̀yin náà ni gbogbo àgbáyé ń wò gẹ́gẹ́ bí aṣíwájú fún wa tó ẹ̀yin màmá wa Síbísọ́lá Kúkú ẹ̀yin ìyá wa olórí Èkó gbogbo yín sísá mi Ṣọlá gbogbo yín pápátá àbẹ̀yìn gbogbo ẹ̀yin mídíà gbogbo mi mọ̀ màá mi Ṣọlá kò gbọdọ̀ kú
gbogbo ẹ̀yin mídíà ọwọ́ yín ẹ̀yin obìnrin wa ọwọ́ yín ló wà o àfi Ọlọ́run lè máa rí bẹ̀yìn Yorùbá nation a gbọ́dọ̀ dákẹ́ nítorí pé kí ni ìjọba Nàìjíríà fẹ́ kọ̀ àwa lílọ là ń lọ ìdí ẹ̀dẹ̀ ni wípé àwa ò ṣe politics àwọn Nàìjíríà náà ṣe politics àwọn ọmọ Yorùbá àwa ń ṣe agitation tiwa ká lè kúrò ní oko ẹrú ni nítorí pé oko ẹrú la wà ìyẹn náà ló tún jẹ́ kí n lè ṣe àlàyé lórí àwọn nǹkan tí màmá wa Hajiya bá wa sọ wọ́n ní wọ́n ń gbé òfin kan jáde tó ń sọ wípé gbogbo àwọn tó bá lọ fún medical course ní Nàìjíríà tàbí tó bá graduate as doctors pé wọn ò ní fún wọn láyè láti máa jáde lọ síta fún wọn travel láti lọ practice mọ́ ìyẹn ni wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti ń bẹ àwọn èèyàn wa wípé ẹ jẹ́ ká jí kúrò nínú oorun tí à ń sùn ẹ jẹ́ kí gbogbo wa ká fúnra wa ní ìtúsílẹ̀ nínú oko ẹrú tá a wà a dẹ̀ ṣe àwọn àlàyé ọ̀rọ̀ yìí fún yín ẹ gbọ́ Ọlọ́run mọ̀ wípé iṣẹ́ tán rán àwa làwa ń jẹ́ oko ẹrú ni Nàìjíríà jẹ́ Nàìjíríà ò kìí ṣe orílẹ̀-èdè tá a lè fi yangàn pé ó jẹ́ tẹni a dẹ̀ ti ń bẹ̀ yín wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ Nàìjíríà yìí kò kí ń ṣe Nàìjíríà ló ti wá gbogbo àwọn tí wọ́n kàwé ní abẹ́ Western region gbogbo àwọn tó ń lọ fún free education from primary to university tó ń gba bursary ní gbogbo 79 to 84 ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n wà ní House of Reps tó tẹ̀jẹ́ sẹ́nítọ̀ lónìí ní Nàìjíríà gbogbo àwọn wọ̀nyí ìjẹ́ wọ́n rí ti ẹ̀yin èèyàn rò bí gbogbo àwọn wọ̀nyí à ń ṣe àwọn àlàyé ọ̀rọ̀ fún yín wípé àwọn gbọ́ngbọ́ngàn ní ọ̀tẹ̀rú tí wọ́n ń tàwá sí oko ẹrú lọ́wọ́lọ́wọ́ à ń ṣe àwọn àlàyé ọ̀rọ̀ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ń ṣe ní òfin ní Nàìjíríà kọ́ lọ̀rọ̀ yìí ti ń wá gbogbo bá a ṣe ń tẹ̀yìn àwọn èèyàn wa ní Nàìjíríà àwọn òfin tó ń gbé kalẹ̀ àti bí látọ̀dọ̀ àwọn òyìnbó yìí ló ti wá nítorí pé àwọn ni wọ́n ń lò wọ́n tó bá ní kán lọ fi òfin kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn pé àwọn tí wọ́n lọ jìyà fún dídá ọdún méje láti lọ sọ́ọ̀dì doctor medicine ẹ wá ní pé ẹ fẹ́ máa so mọ́lẹ̀ sí Nàìjíríà kí gan ni ètò tẹ́ ẹ ṣe fún àwọn tó wà ní Nàìjíríà kò síṣẹ́ kò síná kò sómi kò sí títì kò sí nǹkan kan and ìkan nípa àwọn House of Reps member olórúkọ wọn máa ń jẹ́ Ganiyu Abiodun Johnson ó ní all Nigerian trained medical or dental practitioners for they should not be granted any license they should not be offered their license or their certificate until they serve freely for 5 years in Nigeria. And we are talking about somebody who is a House of Reps member tó jẹ́ pé ó gba about 32 million naira every month. Ọ̀pọ̀lọpọ̀ àwọn senators wa they have 35 million every month. House of Reps member 25 million every month. Níbẹ̀ dẹ̀ ni a ti rí gbogbo àwọn èèyàn wa tó ṣiṣẹ́ bí akúra tó wá fún ọ ní 18 to 30,000 naira every month. Ṣé owó transport ni àbí owó oúnjẹ àbí owó ilé àbí owó omi àbówó ká fọmọ à ń bẹ̀yàn ọmọ káàárọ̀ òjíire àlóko ẹrú lẹ wà ẹ jáde kúrò ní oko ẹrú ẹ kúrò ní Nàìjíríà ẹ jẹ́ ká gbé Yorùbá nation lárugẹ àsìkò ti dé à ń bẹ̀ yín tẹ́nìkan bá sọ pé Tinubu kan ló lè ṣe ara wa là ń ṣe torí pé ojú wa ló máa ṣe nítorí pé àwọn tó fi Tinubu síbẹ̀ wọ́n ti fi Àbújá gba Èkó lọ́wọ́ wọ́n fẹ́ fi Àbújá gba Èkó lọ́wọ́ ẹ̀ tí ẹ bá pariwo síta ni mò ń sọ fún yín wọ́n á sọ fún yín pé Ìgbò ló gba Èkó àwọn Fúlàní àdẹ̀pá ọ̀pọ̀ lókè bó ti láti sílẹ̀ wọ́n ṣe ṣe àtàyè Zik náà bó ṣe ń da Yorùbá nìyẹn tó máa fọwọ́sowọ́pọ̀ lókè à ń sọ fún yín ìwọ ọmọ káàárọ̀ òjíire tó fi wàhálà àti ìdààmú tó fi kàwé tó wá di dókítọ̀ gbogbo àgbáyé lónìí Yorùbá doctors Igbo doctors ló wà ní gbogbo àgbáyé lónìí in top hospitals across the world Nigerian trained
ṣé ìyẹn kò tó láti bá wa sọ̀rọ̀ wípé a ní ìlú wa ní Yorùbá nation láti lè jẹ́ kí eku máa ké bí eku, kí ẹyẹ lè máa ké bí ẹyẹ, ká lè bẹ̀rẹ̀ from ground zero láti mọ̀ wípé àwa náà jẹ́ ènìyàn, ká wá build ìlú wa. Nigeria is fake. The constitution they are using to govern you is fake. Amalgamation has expired. Gbogbo àwọn nǹkan yìí wọ́n fi awúrúju, wọ́n fi ń tàn wá, ẹ̀dẹ̀ ń gbà, ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, ẹ̀dẹ̀ lajú yín. Ẹ lajú yín. Táwọn kan bá láwọn ló kàn. Àwọn tó dẹ̀ súnmọ́ àwọn tó súnmọ́ àwọn tó kàn yìí, àpárá wọn ni wọ́n ń dù. Àwọn òrò ọjọ́ ọ̀la ọmọ tiwọn, wọn òrò ọjọ́ ọ̀la káàárọ̀ oòjíire, wọn òrò ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá. Gbogbo nǹkan tó wà nílẹ̀ kò yé wọn ní abẹ́lẹ̀, gbogbo ogun tó fẹ́ fi jà ilẹ̀ Yorùbá kò yé wọn, gbogbo àtìtìyàn tó pọ̀lọpọ̀ ti jà tó jẹ́ pé last year 2022 yìí ni wọ́n fẹ́ wá decimate wá ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ariwo tá à ń pa yìí àti gbogbo àtìtìyàn tá à ń ṣe ní gbogbo abroad òun ló bà wọ́n lẹ́rù. Plan B òun ni politics, ọ̀rọ̀ ethnic cleansing wọ́n fẹ́ wá carry out ní Western region. Gbogbo ariwo tẹ̀ ń pa yìí, gbogbo owó tẹ̀ ń lé àwọn ajagunta tó gbà tẹ̀ ń lé wọn kúrò láàrin oko, gbogbo àwọn ọmọ wa tó ń ṣe rally, gbogbo àwọn nǹkan yìí òun ló bà àwọn wọ̀nyí lẹ́rù pé ṣé tó bá bẹ̀rẹ̀ ethnic cleansing ṣáwọn lè parí ẹ̀, tó dá wa rí pé àwa tá a wà ní south ojú tó fi wò wá kọ́ náà bá wa. Ẹ̀yin doctor, young doctor, old doctors, ṣé ìgbé ayé tó yẹ kẹ́ máa gbé ní Nàìjíríà nìyí? Already we have been caged. Tó yẹ pé kò sí ẹ̀sùn lọ́rùn àpò. Ìyà ní gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire jẹ nílùú Nàìjíríà, kò sí dẹ̀rùn, kò sí nǹkan tá lè fi yán gan. Wọ́n wá sọ wípé fẹ́ kọ́ yín sínú cage after living for 7 years. Wọ́n fẹ́ ṣe kí ni? Wọ́n ní ní ẹ̀tọ́ láti jáde. Ìyẹn ni pé wọ́n fẹ́ sọ yín di ẹrú. Àwọn wà nídìí ọ̀rọ̀ yìí. Àwọn Fúlàní agenda. Gbogbo àwọn ọmọ Fúlàní pátápátá, Hausa Fúlàní, tẹ́ bá wọn ní abroad, they live like millionaires. Ọmọ tí wọn tó wá sí lóyìnbó, wọ́n wá kàwé ni wọ́n wá ṣẹ́gun, wọ́n wá fàgbùrù. Ọwọ́ àwọn wọ̀nyí, more than 90% of Nigerian oil rig, ọwọ́ wọn ló wà. Kò dẹ̀ síná, àdẹ̀gbọ́ pípa kan wà rí, gẹ́gẹ́ bó ṣe máa ń sọ gbogbo ìgbà, a máa sọ fún yín náà ni. Kò sí pípa kan tá a gbọ́ pé epo stop o, wọn export epo, wọn ṣe gbá olówó epo wà, wọ́n lè tún jẹ gbèsè. Ṣé ẹ rí pé tí mo gèjì láì fún wa nílẹ̀ Nàìjíríà? Kò sí nǹkan tí pọ́ńjì ṣe fún Nàìjíríà. Nigeria is fake, it's a scam. Ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, ẹ̀yin brothers mi tẹ́ ẹ study the doctoral degree, ó gbé ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire tẹ́ wà ní ilé ìwé, inú oko ẹrú lẹ wà, ẹ gbìyànjú kẹ́ gbà ilẹ̀ Yorùbá kúrò nínú ìgbèkùn tílẹ̀ Yorùbá wà, ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín. Kò sí nǹkan tí a lè ṣe nítorí pé nígbà tó bá yá, tí wọ́n bá ní wọ́n sún àwọn president wọn yìí tí wọ́n ti fi wọ́n kéèjì wa tọ̀ tó bá bẹ̀rẹ̀ sí tó fi jáde tí ò ní jẹ́ ká lè jáde mọ́ tọ̀ ẹ mọ̀ wípé ẹ̀yin dára yín lẹ̀bi o, nítorí pé afẹ́ akọ̀ ìgbésẹ̀ ń lọ, kò sígbà tá à ní jáde síta, torí pé it is our right to protest, it's our right to carry out rally pé Yorùbá nation òun là ń fẹ́. Ẹ̀yin èèyàn wa, we are entering summer, ẹ máa get ready fún mega rallies ó ń bọ̀, nítorí pé Yorùbá nation òun là wá ń fẹ́. Ìlò tó ń lọ ọmọ wa fún ẹrú òtítọ́, gbogbo professional sọ àwọn ti sọ wọ́n ní ìdàkudà tán, kò sáwọ̀ lára, kò sóúnjẹ, kò sómi, kò sí ìgbé ayé kankan tá a lè sọ pé a fi lè yangàn. Constitution tó dẹ̀ fẹ́ fi govern yìí, the same constitution tó sọ wá mọ́lẹ̀ tí ò jẹ́ ká lè dìde ni. Ẹ bá rò pé Tinubu kan lè jẹ́ ní constitution yẹn, àwọn tó ń kó wa jẹ, wọ́n ti rí wípé ó desperate, wọ́n dẹ̀ ní ẹjẹ́ ká gbé e lọ́wọ́, wọ́n dẹ̀ ti fi gba ẹ̀kọ́ lọ́wọ́ ẹ̀ stylishly. Gbogbo àwọn the so-called agent of imperialism tọ́lá àwọn jẹ́ Dangote, àwọn oríṣiríṣi ilẹ̀, nígbà tó bá yá táwọn ṣẹ̀ṣẹ̀ lé ojú wa máa wá là, àwa rí wípé wọ́n ń tà wá ní abẹ́lẹ̀ ni. Ẹ̀yin èèyàn wa, you doctors, your future is Yorùbá nation. Ẹ jí ìdí òdodo ẹ lọ rí assess situation yín pé Nàìjíríà ò ní future fún yín, ó sì yín fẹ́ máa kẹ́jì yín, kẹ́ lọ sílé ìwé tó kọ́ wá sọ yín múlẹ̀ sí Nàìjíríà kẹ́ máa lè gbé ìgbé ayọ̀.
ká má lè bímọ, ká má lè láya tó dára, ká má lè ṣe àwọn ọkọ tó táyé ṣe nítorí pé kí ni wọ́n fún yín ẹ lọ wọ hospital Nàìjíríà, kí ló wà ní hospitals? Kò sí development, kò sí progress, kò sí equipment, kò sí gbogbo àwọn nǹkan tó yẹ kó lò láti carry out medical researches or medical operations. Kí wá ní, what is the pride of a House of Reps member tó wá sọ pé òun mú promotion ní house wípé kí àwọn ọmọ Nàìjíríà tó bá ti graduate as doctors kọ́ má lè jáde lọ wá better life ní abroad? Ṣé wọ́n ṣe nǹkan tó dáa nínú Nàìjíríà ní àwọn tó jáde lọ síta láti lọ máa lọ sílé ìwé, láti lọ máa ṣiṣẹ́? Ọwọ́ yín ló wọ torí pé Nàìjíríà ò ní kankan tó lè fún yín ní ayọ̀ bí kò ṣe ìbànújẹ́ ẹkún àtòṣe. Ṣùgbọ́n tí a bá dìde tẹpẹ fẹ́ gba orí pé kẹtó jẹ́ Nàìjíríà lẹ́sí jẹ́ Yorùbá, ó níbi náà ti bí towns, villages. Odò tẹ́tẹ̀ gbàgbé orísun ẹ̀, òun ni àwọn ọmọ Yorùbá, òun la ṣe ń gbẹ. Ẹ jẹ́ ká gbìyànjú, ká darapọ̀, ká lè gbára wa kúrò ní oko ẹrú. All you professionals, Yoruba professionals, kò sí rèé tí wọ́n kàn fún Nàìjíríà is a scam. Is a colonial trade center. It is. Olúwa Olódùmarè akọyin láti mọ̀ ṣe ẹ lọ fi ṣàdúrà kẹmọ̀ wípé all the Yoruba nation can salvage us from the current doom tower nílẹ̀ Yorùbá. Ẹ má bínú, a máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí nígbà tásìkò bá tó. Ẹ ṣe. Ẹ ṣe mo dúpẹ́ àbáwò Ògúnríbidó. Ẹ̀yin náà ẹ ti gbọ́ nígbà tí mo ti ẹ̀ gbọ́ tí wọ́n ń sọ wípé nígbà tí èèyàn bá graduate tán as a doctor, medical doctor, wọ́n wá serve for 5 years kó tó fún wọn certificate ni. Kó tó fún wọn ní certificate wọn. Ẹ wo àwọn tí wọ́n wà ní àwọn tí wọ́n náà ṣaṣojú ìjọba, tó ṣaṣojú yẹn. Ìmí inú wọn, school sat failure ni o. School sat F parallel ni ó ní o. Ẹ wo iye tí wọ́n ń gbà, àwọn ọmọ ọlọ́mọ tó máa ń ṣe ọdún 7 ní medical school. Wọ́n tún wá dá wọn dúró another 5 years. Kó tó di pé wọ́n fún wọn ní certificate wọn nítorí pé ọ̀wọ́n ni wọ́n ṣe kíni torí pé Nàìjà ni wọ́n ti lọ sí school wọn ò dẹ̀ fẹ́ kí wọ́n jáde. Ṣé tí wọ́n bá ń ṣe dáadáa ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ tó wà nílé ọkọ ni tó ní òun adìyàwó mọ́lẹ̀ òun jẹ́ kó lọ tí tọkọ bá dáa tó bá ṣe dáadáa fún ìyàwó ṣé ìyàwó ẹ̀ máa fi lẹ̀ ní kó lè fi sílẹ̀ tí ìlú bá dáa tí wọ́n ń rí iná tó ń rí lò tí gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ wà nírọ̀rùn ṣé wọ́n máa kúrò ń bẹ̀ wọ́n ò ní kúrò. Ẹ ṣé mo dúpẹ́ bàbá wa Ògúnríbidó ojú òní tiwa màmá wa àṣà àti ìṣe 5 minutes nítorí tọlọ́run ọba torí àsìkò tí a ti ṣe amọ̀páwà kì í jáde wákàtí 12 ní ká máa fi jáde wákàtí 1.5 ni a dẹ̀ ti kọjá wákàtí 2 báyìí bẹ́ẹ̀ ni 5 minutes ní kẹ́ńdá fún yín ẹjọ́ kẹ́ ẹ bá wa sọ bóyá òwe lẹ máa bá wa ṣe lénìí ó lè jó òwe ẹ fún wa ní òwe bíi 3 àbí 4 kẹ́ sọ fún wa bó bá ṣe jẹ́ nǹkan tẹ́ bá ẹ bá wa sọ̀rọ̀ ẹ ṣe bójú òwe bó dẹ̀ jẹ́ ẹ fẹ́ fún wa ní àwọn ọ̀rọ̀ náà tá máa fi sí àwọn ọ̀rọ̀ náà ni mo fẹ́ fún wa kò ní pẹ́ àwọn ọ̀rọ̀ àti ìtumọ̀ wọn òun náà ni mo fẹ́ fún wa kì í ṣe ẹ̀kọ́ tó fẹ́ mo kí gbogbo wa ní orí ìkànnì yìí wípé a kú ètò ní àtàárọ̀ a kú ọmọ Yorùbá ẹ jí akọlọ èdè òun náà ni ẹ jẹ́ ká gba òmìnira tiwa ọmọ Yorùbá ẹ jí gírí ẹ jẹ́ ká gba òmìnira tiwa òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kìsà ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun ọmọ Yorùbá ẹ jí gírí ẹ jẹ́ ká gba òmìnira tiwa ọmọ Yorùbá ẹ jí gírí ẹ jẹ́ ká gba òmìnira tiwa òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kìsà ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun.